Ọládé lórí ètò yìí. Ìwọ tó jẹ́ ọlọ́gbọ́n ayé tó ń gbọ́ mi dédé àkókò yìí. Ẹ tún bá ń pe àwọn ọlọ́gbọ́n ayé sórí agbègbè kan gbọ́ ìkànnì dédé àkókò yìí. Bóyá bí tí wọ́n wà wọ́n gbé sí kànnì Prince 89.7 FM. Olúṣèyí Ògúnfọládùn mo fẹ́ sọ̀rọ̀. Ọlọ́run aṣẹ̀dá fẹ́ gbẹ́nu mi sọ̀rọ̀ fáwọn ọlọ́gbọ́n ayé nìkan ni. Kábíyèsí Elédùmarè. Àìmọye ìkórìtà tí ẹ̀dá mi wà nínú ayé lẹ́ni tí Ọlọ́run aṣẹ̀dá ò mọ̀ ń pa ẹ̀. Ṣé òun wọ́n mi ni? Mo fẹ́ sọ̀rọ̀ nípa kànga. Kànga àdúgbò yín yẹn mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ìlọrí Ojúgò. Mo fẹ́ sọ̀rọ̀ nípa kànga tó wà ládùúgbò yín yẹn ni. Mi ìsọ̀rọ̀ pa bọ́ o. Kànga yẹn mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Kànga tèmi àti ẹ pọn nígbà tá a wà kékeré yẹn. Àwọn kànga kan wà ládùúgbò. Bó ti wulẹ̀ kó jẹ́ gbẹ̀rùn tó láyé. Ìlọrí Ojúgò. Omi ó wà nú àwọn kànga eléyìí. Kí dádì mi tó gbẹ́ kànga ń gbà yẹn. Ìlọrí Ojúgò. O gbọ́ mi dáadáa. A lọ pọn mi ń gbà yẹn. Ọmọ gbọ́ ẹ̀mẹ́fà ló lọ ń tiẹ̀ o. Ẹ sọ fọmọ Túndé yẹn ẹ̀mẹ́fà ló máa lọ. Láti wo ròdù ń bíbà yìí. Kéèyàn lọ pọn mi ní bíi géètì ìyànà dí àpẹ́ nǹkan yẹn. Olúṣèyí gbójú sókè bó ṣe rí mo sọ yẹn o. Wàhálà mi ìfikún mi ìyọkúrò ń bẹ̀. Ọmọ gbọ́ ẹ̀mẹ́fà ló lọ. Mo lọ kéré tẹ́lẹ̀ ẹ̀mẹ́fà. Àwọn náà ń gbọ́ mi báyìí tí n bá ń parọ́. Kábíyèsí Elédùmarè. Àwọn àlọ́pọ̀ mi nígbà yẹn mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi o. Fẹ̀mí dọ́gba pẹ̀lú mi o. Àwọn kànga kan ń bẹ. Lásìkò ẹ̀rùn tí wọ́n ní sún. Àwọn kànga kan wà tí wọ́n àti gbòjò àti gbẹ̀rùn wọ́n máa sún tí wọ́n ni. Àwọn kànga kan wà nígbà yẹn. Tá a fi pọ́n kanlẹ̀ tán yányán Ọlọ́run bá ń gbọ́ kò ní rú. Dòrò bíi mẹ́fà méje mẹ́jọ ò bá àpàdé inú kànga yẹn wà láì kò ní rú tiẹ̀. Ìmí èdè ní ọmọ gbọ́ dòrò ẹ̀ mọ́jọ ojú méjì lọ o. Tí dòrò bá ti di mẹ́ta mẹ́rin márùn yóò tètè rú. Àwọn tó jí onílé nígbà yẹn wọ́n ti jí pọnmi tiwọn. Ó ti mọ̀ rò pé àṣìbà Babátúndé Balógun ti ẹ̀gbẹ́ kànga lé. Àgbẹ̀ létà o, so ti ya àgbẹ̀ létà o. Ó ti mọ̀ rorò kúrò báwọn àgbẹ̀ kànga létà tán wá pọnmi lé tiwa náà o. Ṣùgbọ́n ká tó gbẹ́ kànga mọ pọnmi ẹ̀mí mi fẹ́ bọ́ o. Àti ilẹ̀ mo ti rọ́gẹ̀dì bàjẹ́. Gbọ́ mi dáadáa lórí ètò Oruomeniowo. Nǹkan tí mò ń sọ ìwọ náà ṣe nígbà tó wà ń kékeré. Ọlọ́gbọ́n ayé ni àgbékalẹ̀ yìí máa yé o. Ìwọ tó ń gbọ́ mi dédé àkókò ìtẹ̀ ò ní bàjẹ́. Ò ní dẹni àná. Ò ní dẹni apátì. Ayé ò ní lù ẹ́ lálòpatì. Kádàrá burúkú ò ní kò lé ẹ lórí o. Ayé ò níbi tí ẹ ṣe tí wọ́n. Ìlọrí Ojúgò. àwa lọ sí kànga kan jọ́ kan
nígbà tá a débẹ̀ kànga yẹn ń tiẹ̀ wọn kà mú sínú ẹ̀ wọ́n bá ní kànga yẹn ó ti ya lẹ́gbẹ̀ẹ́ ó ti ya sínú odò kò bá sun dáadáa mọ́ Ìlọrí Ojúgò ṣé mo ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ onílé gan tí wọ́n kọ́ ti pọ̀ wọ́n bá tán lè pọn omi yẹn ò wá sun mọ́ àbá lọ lé wọn mọ́ àlọ́ pọn mi Ìlọrí ìgbà tí wọ́n tó kó kànga yẹn tán tó kọ́ o àwa ń lọ síbẹ̀ padà àwa rí pọ́nmi yẹn ò dàbí mọ́ àwa lè bomu yẹn máa fi ń fọ aṣọ àtúwá lè bomi yẹn fọ aṣọ funfun mọ́ kó mọ̀ bá àbáṣọ tó jẹ́ pé ó bá jẹ́ white kó mọ̀ bá àbá jẹ́ ọlọ́gbọ́n ayé mò ń bá sọ̀rọ̀ o kì í ṣe gbogbo ènìyàn àwọn ọlọ́gbọ́n ayé la rán mi sí lókè ìpẹ̀ láyé ni Babátúndé ọmọ Balógun Ọlọ́run aṣẹ̀dá ló ṣe bẹ́ẹ̀. Ìlọrí Ojúgò Olúṣèyí Ògúnfọlájù Ọlọ́runwájú Bàrúkù ṣe ń sùn ni owó ẹ̀dì lọ́jọ́ kan Ìlọrí Ojúgò àbáwà lásìkò ẹ̀rìn àsìkò ẹ̀rùn wọ́n ń gbé odò kan lódò sọ́kàwé bá ṣe máa ń pè ń gbà yẹn nìyẹn odò sọ́kàwé la máa ń pè é. wọ́n bá sọ wípé odò yẹn pé kànga ni kànga yẹn ò bá súnmọ́ ó mọ́ tá a ṣe pè sọ́kàwé wọ́n ní sókèwé náà fẹ́ gbẹ́ síbẹ̀ bómi ṣe yá nìyẹn wọ́n bá sọ di kànga wọ́n bá di champion ládùúgbò. ó kàn dàsìkò ẹ̀rùn ni wàláhì kò bá súnmọ́ ọlọ́gbọ́n ayé mo bá ṣe tuntun alẹ́ yìí. mo pé àwọn èdè kan lórí ètò níjẹjọ bàbá màmá mi pè sórí ètò wọn láwọn ọmọ jẹnsí yẹn àgbékalẹ̀ yìí ò lè yé wọn yóò bá wọn ò lè débẹ̀. tálẹ̀ ní ẹ bá mi tú fún wọn ni o bó ṣe wọ́n náà ló ń lò mí ní ẹ dákun o kò dẹ̀ lò mí lòkulò mo fẹ́ bẹ́ẹ̀ bó ṣe ń ṣe kinní yẹn fún mi. Ìlọrí Ojúgò ńgbà tá a máa dé sókèwé àti àìpè bẹ́ẹ̀ yẹn ńgbà yẹn odò sọ́kàwé la máa ń pè é nígbà tá a máa dé bẹ̀bẹ̀ ti gbẹ àbá lọ bẹ̀ mọ́. Ìlọrí Ojúgò ọlọ́ọ̀bá ń gbọ́ ọ tó gbé kànga yẹn àyíká àtàyédé alẹ́ wọn tó kálukú tó garawa síta wàá tó lọ ọkọ̀ ọ̀dà yányán ni abá tó lọ bòmíì lọ pọ́n mi. ọ̀nì tí ó bá wọn tí kànga wọn ò sún mi mọ́ aya tó lọ bòmíì lọ pọ́n mi ti Ìlọrí àtúlọ̀ tó garawa bòmíì àtúpọ̀ ńbẹ̀ dáadáa àtúmọ̀ pariwo yàn àtúmọ̀ wọ́n tún mọ̀ wọ́n ti lẹ̀ garawa tipẹ́ o àtúlẹ̀ garawa ànàbàjẹ́ ìgbà mi àdẹ̀ ṣàwàdà ṣe gbogbo ẹ̀. Ìlọrí Ojúgò ìdí kànga mo ti kó àmì tó máa fi sórí ọ̀rọ̀ yẹn ìdí kànga ni mo ti kọ́ mo mọ àmì tẹ́mi mi fẹ́ pin ní àsọ́rí ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ pin báyìí. ìdí kànga náà ti kọ́ mi lámì oníṣẹ́ mọ́ màmí Ìlọrí dòdò mi Ìlọrí dídìrín dòdò mi rẹ́rẹ́dò Ìlọrí sún ẹgbẹ́ dòdò mi rẹ́rẹ́dò náà ní. a tún wá lọ síbòmí a tún wá lọ pọn omi a lọ sódò sókèwé mọ́ sọ́kàwé ìjàre wo sókèwé nígbà yẹn.
àwọn tó wá jí ọmọ inú ilé yẹn tó bá ti wá rí wa ọmọ gbọ́lágbájá ìwà pọ́nmí lé wa ni a nígbà tó dó ilé yín tí kànga yẹn ti gbẹ tí òsùn ni òjá wà tá a bá tún wá rán ọmọ inú ilé yẹn tájọ jẹ́ akẹgbẹ́ a tún wá bí wọ́n léèrè ṣé kànga ilé yín ti ń sun mi ọmọ gbà dájú àwọn ò tí ì ṣe kò tí ì máa sun mi kábíyèsí àṣàdì tún láyé àṣọwé ni mo dàgbà dáàyè kan kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tó yé mi ọlọ́run ló fi gbogbo ẹ̀ ṣàkàwé fún mi. àgbékalẹ̀ tí mò ń sọ fún ẹ lórí ètò lálẹ́ yìí ẹ ṣèyẹn lé ní ọ kànga tí bá sùn dáadáa láà lọ síbẹ̀ kànga tó mi ibẹ̀ máa ń tòrò dáadáa láti wá mọ bẹ̀rù ẹ̀jẹ̀ fún wa lómi ìyẹn la fẹ́ mu á tún mọ bẹ̀ wọ́n ni ṣèyẹn lé ní nípa kànga o nípa kànga ṣèyẹn lé ní o.